bá jẹ́ tilé olówó ni a ò bí mi sílé olówó. Bá jẹ́ ti ká mọ̀ nìyẹn ni mi ò mẹ́nikẹ́ni. Kọ́wọ́ Ọlọ́run láti mú ọ̀rọ̀ rẹ̀ ṣe ẹni. Òun ló ṣe mú tálíkà mi jókòó pẹ̀lú bàràdé. Tó bá jẹ́ tilé olówó a ò bí mi sílé olówó. Tó bá jẹ́ ti ká mọ̀ nìyàn ni mi ò mẹ́nikẹ́ni. Ó kàn wọ́ Ọlọ́run láti mú májẹ̀mú rẹ̀ ṣẹ ni. Òun ló ṣe mú tálíkà mi jókòó pẹ̀lú bàlàdé. Tó bá jẹ́ tilé ọlọ́lá àwọn òbí táyé kàn sílé ọlọ́lá. Tó bá jẹ́ tẹdúkéṣọ̀n ni mi ò lóore ọ̀fẹ́ àti kà á. Ó kàn wọ́ Ọlọ́run onímájẹ̀mú láti mú májẹ̀mú rẹ̀ ṣẹ ni. Torí pé Ọlọ́run ò ń ṣèyàn. Òun ló ṣe mú tálíkà mi jókòó pẹ̀lú ọmọ bàlàdé. Good morning, everybody. How are you? Good morning, all over the world. Good morning, good afternoon, good night. Nítorí pé bó ṣe wọ Ọlọ́run ọba ló ń ṣọlá. Àwa wà láàárọ̀ nsìn. Àwọn kan wà lọ́sàn-án, àwọn kan wà lálẹ́, àwọn kan wà lóru, àwọn kan ń sùn, àwọn kan ń jí. Àṣeyọ̀wò lọ́lọ́run. Kọ́lọ́run kó má kọ ibi búburú sí gbogbo wa. Kọ́lọ́run má kọ ibi tó dá sí gbogbo wa. Tó bá jẹ́ tilé olówó ni a ò bí mi nílé olówó. My mommy, Olúbùnmi Olúmọ. My mommy, good morning, ma. How are you? Ejiremi. How is Kenny? Your Kenny, she's fine. She's doing fine. She's okay. Mommy, I'm angry with you. My mommy, I am so angry with you. I will not lie. I don't lie. I don't know. And I don't put me or King Benyon Sokomi. I'm angry with you since yesterday. No, is it yesterday or like 2 days now? You know, I called you. And only you got just saw as a mother. Yeah, Toma, you don't even get back to me. Mombinu, mommy Olumo, Ido Olumo, awon ọmọ Olumo, mommy Ido Olumo. Báwo ná ṣe ń kọrin yín yẹn ná. My mom mi ò lè bínú sí yín, but ẹ má jẹ́ kí n bínú. Ẹ má jẹ́ kí n máa ronú pé mi ò ní ìyá láyé. Ẹ má jẹ́ kí n máa ronú pé ìpè tí mo pè yín yẹn tó bá jẹ́ pé ìyá mi wà láyé, tó bá jẹ́ wọn ni mo pè, wọ́n máa ti jí pè mí láàárọ̀ ni. Ẹ má yẹ kí n máa ro àròkàn. Ẹ dẹ̀ mọ̀ pé àròkàn láyé bàbá ìwà náà ṣe wà náà. Ẹ dẹ̀ mọ̀ pé àròkàn ló máa ń fa ẹkún àsun ìdá. I don't like it, my mom. I love you. I know you love me too. I know deeply. I know. So my mommy, I don't like it. Àwọn ọmọ tọ́lọ́run fún yín. Ọlọ́run ló fún yín láwọn táyé kàn. Ọlọ́run mọ̀ pé àwọn ọmọ ìwọ̀n ò ní ìyàwó, ò ní bàbá, wọn ò léyàn kan àfún wọn Ọlọ́run. Ó wá wò ó pé nínú ayé yìí o, ta ni mo wá lè bá wọn kó, ta ni mo lè fi wọ́n lé lọ́wọ́ tó tún máa bá mi tọ́ wọn sọ́nà. Toró wọn Ọlọ́run ló lọ́gbọ́n ìmọ̀ àti òye. Tòun Ọlọ́run ni pé kó rí ewu kó mú kúrò lójú ọ̀nà wa. Tòun Ọlọ́run ni pé kó rí dààmú ayé kó mú kúrò. Tòun Ọlọ́run ni pé kó bá wa ká lọ fọ́nà àtijẹ́ kọ́lọ́run jẹ́ kíbẹ̀ rọrùn. Ká wá jíjẹ mímu lọ kọ́run bá wa pàdé. Ṣùgbọ́n àwọn kan wà tó rí wa physically. Tó lè máa bá wa sọ̀rọ̀. You know, nobody see God. Kò sẹ́ni tó rọ́ Ọlọ́run. Bọ̀ ipa pé mo mọ̀ ń pọ́ Ọlọ́run wà ní wípé mo mọ̀ ń pé èmi erùpẹ̀ ọ̀run dá mi lénìyàn. Ipa pé mo mọ̀ ń pé Ọlọ́run wà ní wípé èmi ọmọ aláìní ìyàwó ọmọ aláìní ìyá. As in, I don't really go, as in, kò ń ṣe pé education mi náà ló really matter bẹ́ẹ̀. It's not, as in, it's not pé man, okay, ọmọ yìí kàwé tó pọ̀, I go to university. No, it's not like that. But with that, Ọlọ́run tún mú lè rí ẹ̀ṣẹ̀. Do you get me? Ẹni tó lọ university máa sọ òyìnbó, mo máa sọ òyìnbó.
ẹni tó lọ sí yunifásitì máa kọ̀wé mo máa kọ̀wé ẹni tó lọ sí yunifásitì ibi tó bá máa kanlẹ̀kùn tó bá máa wọ̀ mo máa wọ̀. Do you get me? Ó ní mo fi mọ̀ ń pé Ọlọ́run ọba wa. Do you get me? My daddy. Daddy. Let me go and greet my daddy. Please, I'm coming. Let me go and greet. Please, I want to go and greet. Shouting Lon. Bonolo. Ṣé wọ́n ní mi wá bá wọn? Wọ́n ní mi wá kí wọn. Hello, kí wọn náà. Let me. One bowl. I'm so sorry, my mommy Oluma. Are you still here? I'm so sorry, mommy Oluma. Are you here? Auntie Jowo Oluma. Don't go to anywhere. I am talking to you. Bye bye, why not? Auntie Jowo Oluma. Are you here? Don't go anywhere. My mommy. Gbọ́dọ̀ lọ kí wọn abẹ́ mọ́. Bẹ́ẹ̀ sì lọ kí wọn lọ́dọ̀. Ẹni tọ́lá bá yẹ fún lèèyàn gbọ́dọ̀ fún lọ́lá. You know, you get some people, you respect them. Ẹni tí ó bá yẹ kéèyàn fún ní regard. Ẹni tó bá yẹ, ẹ má bínú o pé mo bọ́lẹ̀ o. Ẹ má bínú pé mo bọ́lẹ̀ lórí live chat o. Yeah. Ẹni tí Ọlọ́run lára nǹkan tí à ń sọ lọ nìyẹn wípé a ò ríṣẹ́ Ọlọ́run but a rí nínú gbogbo ẹ̀dá tó dá. A ò ríṣẹ́ Ọlọ́run a rí nínú gbogbo, a rí lára ewéko. Alright sir. A rí iṣẹ́ Ọlọ́run lára ewéko, ẹranko, gbogbo ohun tí Ọlọ́run dá pátá. A tún ríṣẹ́ Ọlọ́run lára gbogbo àwa ẹ̀dá ènìyàn. Èmi ń ríṣẹ́ Ọlọ́run nípa pé mo sùn láyọ̀, mo jí láyọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lójú oorun. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba wà. I sleep, I wake up in the morning. Èèyàn kan ló mú mi sùn, èèyàn kan ló mú mi jí. So ẹni tí mo bọ́lẹ̀ lọ bá yẹn lára iṣẹ́ Ọlọ́run ni. Àbí kì í ṣe iṣẹ́ Ọlọ́run? Iṣẹ́ Ọlọ́run ni. So thank you everybody. I just came this morning to come and advertise my new movie tó ń bọ̀ lójú ọ̀nà. Dangerous Twins la pé àkọlé sinimá yìí ó ń bọ̀ lójú ọ̀nà. Àti gbé kaná àti koná mọ́ ó ti ń gbóná fẹ́lifẹ́li. All lovers of gbogbo ẹ̀yin olólùfẹ́ Taiwo Adepeko. Mi ò tata, mi ò ta gúgúrú, mi ò tẹ̀pà. Òṣèré orí ìtàgé lèmi àti kejì mi. Most of people tó dẹ̀ mọ̀ mi àti kejì mi orí fíìmù lẹ ti mọ̀ mí. Most of people, 100% of my friend, like if I timba ní purọ́, like 40% of them inú fíìmù lẹ ti rí mi. 60% my family, my friends, my old friends, àwọn tájọ law school, àwọn tájọ ṣe kékeré, àwọn ẹbí mi tátijọ́ pàdé, tátijọ́ ṣe kékeré tá ò ríra wa mọ́. Bó ṣe lọ nìyẹn. So I just came this morning to come and let my people
all over the world, all over of Adepeko twins. Wípé Sinima wa ń bọ̀ lójú ọ̀nà. Dangerous twins la pè àkọlé Sinima yìí. Àti Taiwo. Sinima Taiwo ń bọ̀ lójú ọ̀nà. Kí ló ṣẹlẹ̀ nínú Taiwo? Kí ló bí Taiwo? Ó ń bọ̀ lójú ọ̀nà. Gbogbo wa la mọ̀ Wàsó bílé dá tó máa ń ṣe babaláwo ní inú fíìmù. Àwọn nọ́mbà wa pòpọ̀ náà kọ́ náà wò pé àwọn nílò ìbejì nínú story àwọn nílò ìbejì ta làwọn lè lò. Àwọn ti lọ sókè àwọn táyé kan Adépẹ̀kọ iná ni awakọ̀ Ọlọ́run ọba ni, because kò sẹ́dá ẹ̀dá tó bá sọ pé èmi ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ti kú tán. Ṣùgbọ́n Ọlọ́run nìkan lọ́ba tó ń jẹ́ èmi ni ní gbogbo ọjọ́ tó dẹ̀ máa jọ́ Ọlọ́run títí ayé àìnípẹ̀kun. So Sinima yẹn bọ̀ lójú ọ̀nà. Dangerous twins náà ń bọ̀ lójú ọ̀nà. Dangerous twins kí ló ṣẹlẹ̀ nínú Sinima yìí? Kí ló fa dangerous twins? Ṣé dangerous ta sọ ṣé àwọn ìbejì burú ni? Ṣé wọ́n hùwà ìpáǹle nínú Sinima yìí ni? Kí ni pàtàkì kó tó fi bí dangerous twins? My brother, my sisters all over the world, all lovers of Adepeko twins, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá wa wo Sinima yìí, kò ní pẹ́ jáde. Àti shoot movie yẹn. Ṣé mọ̀ pé fíìmù àwa tá máa ń ṣe sinimá ó dàbí pé kéèyàn fẹ́ ṣe jollof rice ni. Ẹ mọ̀ pé jollof rice concoction rice wà, you know, concoction rice èèyàn kàn máa gbé rice kaná, wàá fi ata gúgú sí, wàá fi magí sí, wàá fi epo sí, wàá òróró sí, wàá kó òróró díẹ̀ sí, wàá fi gbogbo ẹ̀ sí, wàá dà sí, ó máa jiná chuchuchuchu like Indomie. Ó máa jiná. But àwọn jollof rice kan wà téèyàn bá máa ṣe ó máa ní gbogbo ètò àwọn nǹkan téèyàn máa fi sí, téèyàn bá jẹ ìṣẹ̀dá èèyàn gan máa dúpẹ́ lọ́wọ́ èèyàn. Bẹ́ẹ̀ ni Sinima Dangerous Twins ṣe rí. Èmi ò sọ pé gbogbo àwọn sinimá tẹ̀ ń wò ó dá o, mi ò sọ pé kò dà, bọ̀ ẹ mọ̀ àwọn Taiwo Adepeko Ọlọ́run nìkan làwọn ìbejì ní. Ọlọ́run ọba dẹ̀ ló ní ọgbọ́n ìmọ̀ àti òye. Àmọ́ ìwọ̀nba àwọn tó bá wọ Ọlọ́run lọ́lọ́run máa ń fún. Èmi wá dúpẹ́ pé náà àwọn ìwọ̀nba tó wọ Ọlọ́run kó fún Ọlọ́run fèmí àti kejì mi. Ẹ̀yin tẹ́ máa ń wo sinimá wa ẹ jẹ́ ká fi bìkọ́ wo. Ẹ máa ń rí ọgbọ́n kan tàbí méjì kan nínú àwọn sinimá wa tá a bá ní purọ́. Ẹ máa ń rí ọgbọ́n kan tàbí méjì kan nínú sinimá wa. So tí ó bá jẹ́ pé ẹ ń rí ọgbọ́n kọ́ àbí ẹ láìkí fíìmù mi àti Kẹ́hìndé, ẹ̀yin tẹ́ máa ń béèrè pé àǹtí twins ṣàwọn fíìmù yín kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ nítorí pé ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ kò sẹ́dá tó lè pa á lẹ́kún. Ẹ̀dá tọ́lọ́run bá ń ṣe tirẹ̀ kò sẹ́dá tó lè pa wọ́n lẹ́kún. Bíbélì mi tún jẹ́ kí n mọ̀ pé ó ní ẹni tó jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Ọlọ́run. Abẹ́ òjìji Ọlọ́run làwọn táyé kẹ́yìn wà. Kò séwu, kò sí gírì, kò sí wàhálà, kò sí ìdààmú. Ogun ayé kò mọ wọn táyé kẹ́yìn pamọ́. Ogun ìdílé bàbá kò lágbára láti fi wá pamọ́. Ogun ìdílé ìyá kò lágbára láti fi wá pamọ́. Ṣùgbọ́n you know, ẹ̀dá tó bá ní kán máa rí òun títí lọ, as in I want to be, as in ẹ̀dá tó bá ti rí gbogbo nǹkan tó ń ṣe gírígírígírí, irú ẹ̀dá bẹ́ẹ̀ máa ń nájà wàràwàrà ni. Ẹ̀dá tí gbogbo nǹkan bá ń ṣe gírígírí fún, tí ilé ayé ń ṣe gbùrù, irú ẹ̀dá bẹ́ẹ̀ wọn ò ń tọ́jọ́. Ṣùgbọ́n nítorí pé káwa bá lè tọ́jọ́, kí ìlérí àti májẹ̀mú Ọlọ́run kó bá lè di múmú ṣẹ, sometimes gbogbo nǹkan máa kì í ṣe pé èèyàn broke, kì í ṣe pé everything, ṣùgbọ́n fúnra lára Ọlọ́run á kàn take control of everything. Àwa gan time yẹn ọpọlọ àti ya fíìmù movie ò ní wá sórí, as in mo lè báyàn ya fíìmù, as in sinimá tí mo fẹ́ ṣe tẹ fẹ́ wò tán máa forúkọ mi àti Kenny gbé jáde, mi ní kò sí fíìmù tá a máa rí tó sì máa wò wá. Ẹ bá mi wind down díẹ̀. Kò sí fíìmù tí mo máa rí tó máa wù mí. Good morning Taiwo. My daddy, thank you so much, my daddy. Thank you so much, my daddy. Mo rí comment yín, mo rí gbogbo prayer yín tẹ́ pray fún mi. Thank you so much, my daddy. Ọ̀run á mú yín dé ilẹ̀ lérí yín. Ibi tẹ́ fẹ́ dé láyé, ibi tó wù yín lọ́kàn. Àtàwọn tó súnmọ́ yín. My daddy, ẹni tí ó máa dá fún tó máa kàn yín.
lágbára Ọlọ́run ọ̀run amúdé ilẹ̀ lérí ẹ̀yin náà ipò tẹ́ wà ọ̀run ò ní yọ yín níbẹ̀ ọ̀run amú yín tẹ̀síwájú nínú ohun gbogbo bàbá ẹ jẹ́ ká wine up ó dà pé wọ́n tàn jẹ́ ẹ̀jẹ̀ tán bóyá kẹ́ wine down ọ̀dọ̀ yín. So onímọ̀ sọ wípé. ẹ jẹ́ ká sọ fún ọlọ́kọ̀ọ̀kan jẹun. No. ó dọ̀ kìnìún yẹn máa wọ nílé. No ẹ kàn wine down. ó dọ̀. Ẹ wine down ọ̀dọ̀ yín. ilé yóò wine. Ẹ tán ìsìn yẹn díẹ̀ ẹjọ́ díẹ̀. So what I'm saying is, my daddy, I really appreciate you, sir. Thank you so much. God bless you. God bless you. God bless you. More blessing, my daddy. Bàbá ẹ gbọ́dọ̀ jẹ́ kí kíní ìṣubú. Ẹ rí pé à ń ṣèpolówó sinimá lọ́wọ́. Ẹ mọ̀ pé à ń polówó fíìmù lọ́wọ́. Ẹ gbọ́dọ̀ jẹ́ ó jábọ̀. Àjọ ń polówó ẹ̀. Ee, kò gbọ́dọ̀ jábọ̀ ó ti tó. So my daddy, thank you so much. Thank you everybody that tẹ́ wà lórí platform tẹ́ wá wò mí láàárọ̀. Mo wá polówó sinimá fún yín ni. Dangerous Twins coming soon and sinimá wa kan náà tún bọ̀ lójú ọ̀nà Taiwo àǹtí mi Fúnkẹ́ Akíndélé she's my sister, she's my lovely sister. Yeah, wọ́n ti ṣe sinimá Taiwo bọ̀ ẹ̀ mọ̀ pé ó ti pẹ́ bọ̀ àwa máa ní protocol iṣẹ́ wa dẹ̀ máa ní ìpele tí sinimá bá ti jáde tó bá ti lò bí ọdún márùn-ún ọdún mẹ́rin márùn-ún mẹ́fà ẹlòmíì ní right àti lè lo title yẹn so sinimá Taiwo náà ń bọ̀ lójú ọ̀nà gbogbo wa la mọ̀ bílé dá wàásù wọ́n polówó fíìmù mi bàbá ẹ̀tọ́ èsì ẹjọ́ dúró lọ ààyè mi ẹjọ́ ẹ bá mi gbàdúrà o èsì ti fẹ́ lọ mọ́ mi lára mi ìṣọmọ olówó ọmọ tálíkà ni mi ò bàbá èsì yìí ó ní agbára o ká má lè wáìdà kọ́rù máa mú mi ẹjọ́ omi ẹjọ́ ọlọ́run ọba ọmọ pátá dìde ni mí o kí ló dé tẹ́sí wá lọ mú mi lára can you imagine mi ìṣọmọ olówó bàbá àti ìyá mi wọn ò ń ṣolówó mo ń ṣọmọ dangote wọn ò fi èsì kọ́ mi kí ló dé bàbá èsì ti wá mọ́ mi lára kí ló fà á. ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run èmi tó jẹ́ pé wọn ò fi èsì tọ́ mi bí pé ká sùn ká máa fa bẹ̀bẹ̀ fátẹ́gùn ni bí pé ká sùn ká máa fi abẹ̀bẹ̀ ká kọ́tì gbogbo kọ́tì sókè kátẹ́gùn ká lọ sí orí báńkónì ẹ mọ irú àwa tá a gbé ilé face me and slap you bẹ́ẹ̀ yẹn ó ti yẹ kó yé yín báńkónì lókè ọtí ilé wa tá a bá wá kọ́lé ilé onílẹ̀ tó jẹ́ ilé dẹ́kìn ẹ mọ̀ ń pòkì ẹ̀ ó máa ń atẹ́gùn máa ń wọbẹ̀ kí ló dé tí èsì wá mọ́ mi lára ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run bí iṣẹ́ Ọlọ́run ni àwa máa rí ìdí ní iṣẹ́ rẹ̀ adániwáyé ẹrù rẹ̀ bà mí Ọlọ́run ọba tó dá mi. So everybody, I want everybody to watch out for Dangerous Twins coming soon, very soon. So thank you everybody, thank you for listening to me. Ola Williams, good morning my sister. Ola Williams, good morning. Good morning all the way nation, all over the world. Good morning everybody. All the way nation. How is my mommy? Queen Ola, good morning. I want to see away nation. You are watching me. Thank you everybody. Taiwo, good morning. Olushola, I want to Remi Shitabe. Good morning. Adiola, good morning. Good morning everybody. If you love me, you can easily share this video. If you want the best for me, you know. Share picture arawa. You know, ibi tẹ́ wà lè jìnnà sí mi, ibi tí mo wà lè jìnnà sí mi, ẹ lè má ní cash láti gbé fún mi as in money láti help career mi, but you can easily help my career. You can invite your friends, ẹ lè invite àwọn ọ̀rẹ́ yín, ẹ lè share video nípa yẹn ẹ̀yin náà ti dá sí career mi nìyẹn. Nípa yẹn is not minus, it's a plus ni kò ń ṣe minus, do you get? So ẹ̀yin náà ti dá sí ti Ọlọ́run nìyẹn, ẹ̀yin náà ti ran ògo mi lọ́wọ́, ẹ ti ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́, that's it. Thank you everybody. Watch out for Dangerous Twins. You're gonna see me. Oh man, no time to the check time. Say, oh wow, what is the time saying? No time. Let's say woman, let's say woman will be saying ago méjìlá fẹ́ lu, ago mẹ́sàn-án àti lu, time ṣì wà. No time, come on, wake up. Dream yín
Don't sit. Don't sleep on your dream. Wake up. Any dream tẹ́ bá ní ẹ jẹ́ kó ṣiṣẹ́. Má ṣe rí talent ẹ mọ́lẹ̀ wọ Ọlọ́run mi. Ọlọ́run ló sọ ó ní má ṣe rí talent ẹ mọ́lẹ̀ wọ ara mi. Ọlọ́run yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe talent tọ́lọ̀ fún yóò lè jẹ́ bí owó yín, your business. Talent tọ́lọ̀ fún yóò lè jẹ́ bí orin. Whatever way tí ó lè jẹ́ engineer níyín, ó lè jẹ́ àwọn tó ń wa mọ́tò union níyín, ó lè jẹ́ road níyín, anywhere bí tọ́lọ́run bá fi talent yín sí, use it very well. Don't say well. Aago mẹ́sàn-án àbọ̀ lólú yìí, time ṣì wà, no time to check time. Do the right thing at the right time. And no food for lazy woman. Ayé àtijọ́ náà sọ pé no food for lazy man. No food for lazy woman too, because ayé òde òní, ayé àtijọ́ ni, òwe àtijọ́ ni o. Bàbá Ṣẹ̀gbà. Just today. Ayé àtijọ́ náà máa sọ pé no food for lazy woman. Lazy man, but ayé òde òní no food for lazy woman. Ìwọ obìnrin tó bá lè ṣiṣẹ́, no food for you. Ebi máa fẹ́ palẹ̀ ayé èèyàn pa ni. Ṣé kìí ṣe pé wọ́n fẹ́ mú? Tọ́ba lọ́wọ́ máa sọ fún mi, àwọn fúnra wọn ò tí ì dì ní. So thank you everybody. Thank you for listening to me. Thank you for watching this live video. God bless you all. I love you. Ìtàn mú mi. Kí ló dé? Ẹ̀wọ̀n pé mi máa ń lògùn. Irú bítọ̀ yẹn ṣe mú mi sìn tí bá tọ̀ kò sí. Àwọn oògùn tí máa ń lò tí n bá fi lògùn ó máa watch everything. Kò sí nǹkan tó máa lè ṣe mí. Bàbá búrẹ́dì lélẹ̀ ṣé kára búrẹ́dì. Ó tún bẹ fọ́. Fífọ́ ni bá fi fọ́. Má bínú. Thank you everybody. Bye bye for now. God bless you. Stay blessed. Watch out for dangerous trends. It's gonna loud. Kenny, I know you will watch this video. Kenny Adepeko, I know you very well. Send it to me. Ṣé mi mọ̀ bàbá? Ṣé mo lè send ilé? Mi mọ̀ bó ṣe ń gbé. Orí Instagram yẹn ni mo mọ̀ bó ṣe ń gbé. Mi mọ̀ bó ṣe ń gbé ilé. The happy new week to my family and friends. Quick one. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn scam lórí Facebook o. Òṣèré orí ìtàgé ni mí o. Lẹ́yìn yẹn kí n ra go, kí n ra aṣọ, kí n ṣe little business tí màá fi jẹun tẹ́bi òfin nípa mí. Tí mi ní nàgànàgà kọ́wọ́ mi tó mi ò kọjá àyè mi. Ohun ọwọ́ mi ò tó mi ní máa fi gàngàn fà á o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn scammer tó wà lórí Facebook. Don't near me. Don't near my account. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, if anybody talk to you on Facebook, pé àwọn twins, not me, èmi kọ́ o, by mistakenly ẹni tó ṣí account mi, ẹni tó bá mi ṣí account mi, ó fi number mi sí, and the number we remove there. Lágbára Ọlọ́run today. I don't mean mo bí ó ṣe lọ fi number sí. Please beware of them. Àwọn alápá má lè ṣiṣẹ́, jobless people. Don't near my account. Don't hack my account. If you hack my account, if you tamper my account, Almighty God will tamper your glory. You will not be able to use your glory in your life. Please, what's all this rubbish? Facebook wà fáwọn ọ̀rẹ́ àtijọ́ èèyàn tájọ́ ṣe kékeré. Ẹ̀wọ́n ní gbogbo rádaràda tó wá gbalẹ̀ ayé kan yín kẹ́. Mi ò ń ṣe jìbìtì. I'm not a 419. Mi ò mọ̀rú ẹ ṣe, please and please o. If anybody want to touch my account, Almighty God will strike you down with death.